Nation, Yoruba Nation, no more Nigeria, Yoruba Nation, Yoruba Nation, Yoruba Nation, Yoruba Nation, no more Nigeria, Yoruba Nation, Yoruba Nation, no more Nigeria, Yoruba Nation. Yoruba Nation, Yoruba Nation, no going back. Àwọn lele mi, àwọn lele. Yoruba Nation. Kó gbàgbé, ó yá ó yẹ gbọ́n sókè. Ilé là ń lọ. Kó gbàgbé ilé. Ilé là ń lọ. Àgbẹ̀ kan orókó kó gbàgbé ilé. Ilé là ń lọ. Àwọn tí wọn náà jókòó yìí láti ṣe àfihàn gbogbo ohun tí a bá ní láti sọ ẹ̀fẹ́ bá kábíyèsí sọ àyè tó wà fún wa láti sọ. Ọlọ́run tó lọ bàjẹ́, Ọlọ́run jẹ́ kílẹ̀ ìwọ bàjẹ́, àsìkò ìdódíwó, Ọlọ́run jẹ́ kẹ́gbẹ́ fún wa, Ọlọ́run jẹ́ kẹ́mi yókù. Síjọba kọjá bí ilẹ̀ ti sú, so ara yìí dúró. Nǹkan tí a fẹ́ sọ náà ni pé lórí ọ̀rọ̀ àwọn Fúlàní àdàrẹ tó ń pààyàn káàkiri tó ń ṣe bó ṣe wọ́n lórí ilẹ̀ wa ń bí náà ni à ń ṣe wàhálà káàkiri bí ó ṣe dópin. Kálàáfíà fi wà fún gbogbo àwọn tó ń jẹ́ bàbá wa, gbogbo àwọn àgbẹ̀ wa tó fi lè mọ́ra yìí lọ sí oko tí àlàáfíà wà fún, tí ìfọ̀kànbalẹ̀ wà fún wọn. Torí nǹkan báyìí dẹ̀ rí, ó ní ìdí fọwọ́sowọ́pọ̀ fún ẹ̀yin tẹ́ jẹ́ bàbá wa tẹ́ jọba wa láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn tó jẹ́ bí àwọn fìgìláńtẹ́ àtàwọn tó jẹ́ security ìlú láti jẹ́ pé kí ọkàn wọn lè balẹ̀. So àwọn náà dẹ̀ mo dẹ̀ promise níjọ́ ta yanjú ti gangan pé gbogbo ibi tó bá jẹ́. Ṣùgbọ́n bàtà bá tẹ̀lé nǹkan tó bá fẹ́ yọwálẹ̀ lọ́sẹ̀ ní wàhálà àwa náà a ò ní gbà. Nítorí náà mo fi àkókò yìí ní dá yín lójú pé tí a bá ti rí nǹkan láti kó wa lójú a máa ṣe orí pé èmi gẹ́gẹ́ bí ọba nínú ìlú ìlú gbogbo ìgbà ni mo bá ṣe ibùgbọ́ ẹ̀ tó jẹ́ mo ṣe mítìn pẹ̀lú àwọn ẹ̀dá àgbogbo ìgbà ni mo máa ń ṣe mítìn lóòrèkóòrè pẹ̀lú àwọn èyí tó wà lọ́dọ̀ wa náà. Koiki Media, 18th of March 2021. Royal Highness Oba Wasiu Olokunigi, Royal Majesty. Koleta, Bonita, bẹ́ẹ̀ni.
nàìjíríà ò ṣiṣẹ́. Can you imagine? 18th of March 2021 ṣẹ̀rí lè ti yí kalẹ̀. Safety very very important. No question. Kò sẹ́ni kankan nísìnyí tó máa ran aráàlú yìí lọ́wọ́. Òun lè rí yẹn o, òun lè rí o, Koiki Media.